bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀yin ìyá àti bàbá mi jàre ẹ bá ń pín program yẹn mo fẹ́ bá èèyàn tó pọ̀ sọ̀rọ̀ lónìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ní wáyìntì ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe destiny helper lórúkọ ti yín ẹ̀yin ò kì í ṣe destiny killer gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí Alagoo ọjà ó dádé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí Alagoo ọjà ó dádé lẹ́kan wọ́ndà ọmọ mi alálùbáríkà òní tẹ́ òní tí òní tán láéláé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ k'Alagoo ọjà ò dádé ẹ bá ń pín program yẹn help me share am help me share am help me share am help me share am okay. So àti lọ àti bọ̀ àbọ̀mọjẹ́ we don do wetin àti lọ àti bọ̀ àbọ̀mọjẹ́ bíi ti wù ọmọ. So gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé ẹ má bínú pé kí ni ṣe bọ̀bọ̀ yìí ná sọ máa ràn wá ń sẹ́ni èmi náà kọ́ okay. So now lórí ọ̀rọ̀ àgọ́ ọ̀já àti Ọ̀yọ́ bó tiẹ̀ jẹ́ wípé Aláàfin forí mù Aláàfin ò yọjú kò sẹ́ni tí ń expect Aláàfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n surprise package tó wà ń bẹ̀ rèé o bàbá Alagoo ọjà nìkan la rò pé wọ́n dàdé ọba 13 ló gbadé ẹ gbádùn mi ọba 13 ló gbadé àwọn tó kù inú Ọ̀yọ́ wọn wà baálé ilé bá di 13 o nìtàn adìẹ bá di pínpín o làwọn tá a ní kí wọ́n ṣe tó nọ́bà làwọn ò lè ṣe tó tòótó o wọ́n bá ń ṣe tó ọ̀rọ̀ wọn wá dàbí ọ̀rọ̀ wọ́n ní kọ́bọ̀ sàmì lọ́jọ́ sí ó ṣe fáàrí wọ́n ní kọ́bọ̀ sàmì lọ́jọ́ sí ó ṣe fáàrí gbà tọwọ́ bẹ́ńdẹ́ bá níkùn ó sùn dídùn ó sùn líle ó sùn dídùn ó tún wá sólómi ṣòróró àìmàsìkò ló ń dààmú ọjà o àìmàsìkò ló ń dààmú ọlọ́jà ọ̀rọ̀ yín lọ́wọ́ Olúwa ló wà o. So mo kí ẹ̀yin bàbá ẹ̀yin màmá káàbọ̀
lágbára Ọlọ́run òṣì oníkànyẹ ní mòṣì bí wọ́n bá ń pín ní mẹ́fà òní ní wàhálà tìdàmú òní dé sàkánì wa. Mo kí pé káàbọ̀ sí àkọ́tún ètò. Òye yé mi pé ọ̀pọ̀lọpọ̀ yín ló ti ń expect pé kí la wí kóńkó mú bọ̀. Ọ̀sá lọ ń lọ sí Ọ̀yọ́, ẹlòmíín láwọn ò lè sùn, ẹlòmíín láwọn ò lè jẹun torí pé mo ní mò ń lọ Ọ̀yọ́. Kí ni máa yìí fẹ́ lọ ṣe lọ́yọ́ torí Ọlọ́run kọ́lọ́mọ̀ bá wa dáàbò bò ó. Àṣemọ láwọn olólùfẹ́ báyìí. Ẹ̀yin náà mọ̀ ní mọ̀nira, ikú ọ̀mọ̀ ní pa ikú ìpẹta lójú ràn. Lágbára Ọlọ́run ẹ ní fi pósí gbóore yín wò ní fi màtí gba tèmi ẹ̀ ní mòṣe ẹ̀ ní mọ̀yẹ ẹ̀ ní mọ̀bànújẹ́. Mọ̀ ń bọ̀ káwá wọnú ètò sánsán káwá sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, mìmì tó mì, ìṣẹ̀lẹ̀ṣẹ̀, mìmímì, alárẹ́jàgbá, nǹkan gbé nǹkan hánu. So àṣé tádìtàdì la ní ọ̀mọ́jó tẹ́lẹ̀. Ẹ má bínú, n ò fẹ́ mọ̀ dá nǹkan mú lójú yín ni, n ò jẹun látàárọ̀. Ọ̀yọ́ mọ́ lọ́wọ́ òfin, n ò jẹun ọ̀ráyè jẹun. Mọ́ lọ Ọ̀yọ́ mọ́ yà ń bàdàn torí pé òní ni World Radio Day, àyájọ́ ọjọ́ rédíò lágbàáyé. Ẹgbẹ́ tèmi náà ń bá wọn ṣe Ambrod Association of Nigerian Broadcasters. So àwa náà ṣayẹyẹ nìbàdàn lónìí, gbogbo ẹ̀ ló yírura wọn. Now like I said, a máa gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá àgọ́ ọ̀já. Lágbára Ọlọ́run inú mi dùn pé gbogbo ohun tí ń lọ làwọn náà ń rí. Wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni, èèyàn bí èèyàn, láì mọ̀ yín rí, láì mọ̀ wọ́n rí. Wọ́n lè dẹ̀ dúró ti àwọn tó bẹ́ẹ̀. Ń bá wọn bá pàdé lórí social media, ó jẹ́ nǹkan tí ń dùn ún má wọn láàyè ọ̀tọ̀ káwọn tiẹ̀ tó gbadé. So ó jẹ́ ìdùnnú ara mi. Gbogbo fídíò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mo ti bá ń pákéjì ẹ̀ papọ̀, ẹ rí. Ṣùgbọ́n ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí ń tó ṣẹlẹ̀ ń bẹ̀. Now ṣé ẹ gbàgbé pé mo ní ọ̀bọ fúnra lára ẹ̀ ní ọ̀pá rẹ̀. Dọ̀gẹ̀dẹ̀ lúná, dọ̀gẹ̀dẹ̀ lúná, ọ̀bọ ni ó para rẹ̀, ọ̀bọ ni ó para rẹ̀. Dọ̀gẹ̀dẹ̀ lúná, dọ̀gẹ̀dẹ̀ lúná. Ńgbà tí wọ́n ń ṣèfinijoyè alága ọjà pẹ̀lú àwọn tó kù, Aláàfin Salo torí pé bónílé bá ń ṣe nǹkan tí tẹ́nàntì ọ̀bá ti lè dúró ń bẹ̀ yóò fẹsẹ̀ fẹ́ náà ni. Àwọn tí a rí Ọlọ́run ọba ṣeun, bàbá wo Olúbàdàn ràn yàn wá. Ìgbákejì gómìnà ńlọ wá ṣètò ayẹyẹ ìgbádélé ni lórí àti fúnni lọ́pàṣẹ àti fúnni sàtífíkẹ́ẹ̀tì. Ṣùgbọ́n ṣáájú kí n tó tẹ̀síwájú, Ọ̀yọ́ Empire Diary ó tún gbé nǹkan kan jáde, mọ̀kàn ní kẹ́ ẹ gbọ́ sétí ni, òun kọ́ lè tó tá a wá ṣe. Ó ní Ọọ̀ni was ẹrú, slave to Odùduwà, Mr. Olúfúnṣọ́. Bẹ́ẹ̀ ṣe ń sẹ̀mí lọ́wọ́, ohun rere, ohun ayọ̀, ohun ìdùnnú lọ́lọ́wọ́ bá fi sẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú stíkà tẹ́ ẹ fún mi. Ọọ̀ni was ẹrú, slave to Odùduwà, looking after his idols. Idol tó ní tọ́jú wọn ò tí ì sọ fún wa. If Odùduwà was not around, Ọọ̀ni was the one looking after the palace. Ńbo l'Odùduwà ń lọ? Ṣé é ṣe pé Odùduwà ń lọ Dubai? Tàbí Odùduwà ń lọ Mọ́kà? Tàbí Odùduwà ń lọ Jerusalem? Ńbo l'Odùduwà ń tráfù lọ tí fi ń fọ̀ ní sọ́lé?
ńgbò lódùdúà ń travel lọ tí ó wá ságbà àjòyè tó lè mú lérò dòdùdúà tó jẹ́ pé ẹrú ni wá ń sọ lé dòdùdúà. àáfẹ̀kẹ́ sọ fún wa when Oduduwa, if Oduduwa was not around, Oni was the one looking after the palace. That is why they call him Arole, regent. Alaafin was the direct son of Oduduwa. How do you want crown Eru to be more superior to the son? Okay o, pẹ̀lẹ́ o, ọ̀rẹ́ mi, Ọ̀yọ́ Empire Diary. A ti sọ fún ọ nígbàgbà bọ́ọ̀ bá mọ̀ tán lọ rí béèrè. Kọ́mọ jẹ́ pọ́ máa lè gan ni wọ́n gan ọmọ àlè tí ẹ̀ ní ọ́ ò lè jọmọ ọkọ. That is lọ béèrè wípé tá ń bí Ọ̀rànmíyàn. Wọ́n sọ fún ọ wípé Ògún ni bàbá Ọ̀rànmíyàn. A ṣẹ̀ṣẹ̀ ní láti máa pariwo palantia lórí eléyìí. Ó di kóró oyè náà kó lè wá ó di kóró oyè náà kó lè wá. Àwa tí mo oyè jẹ náà sóyè àwa tí mo oyè jẹ náà o àwa ìsàròyè mọ̀mọ̀ jẹ àwa tí mo oyè jẹ náà. So eléyìí ó jẹ́ ti Ọ̀yọ́ Empire Diary bí wọ́n ṣe ń pòsì tí wọ́n ń kó bá bàbá wọn. Now ẹ̀já gbọ́, despite the protest by Alaafin of Ọ̀yọ́, Ọba Akeem Abimbola Owoade, Ọ̀yọ́ State Governor, Ṣèyí Mákindé has elevated Alagoo Ọ̀já, Mr. Májẹ̀mú mi, God bless you. Ọ̀yọ́ State Governor Ṣèyí Mákindé has elevated Alagoo Ọ̀já and 13 other Ọ̀yọ́ high chiefs to crown wearing obas and presented them with instruments of office on Friday. The coronation ceremony took place at Olivet Baptist High School, Ọ̀yọ́. The colorful ceremony witnessed the presence of traditional rulers, political leaders, senior government officials, and traditional and cultural stakeholders from across the state. Speaking on behalf of the governor, the deputy governor, Barrister Adebayo Lawal, said the elevation of the chiefs to overship positions underscore the administration's commitment to strengthening traditional institutions and promoting peace and development at the grassroots. He congratulated the newly crowned monarchs, noting that the ascension to the status of crown-wearing obas was both of recognition of their leadership and the reaffirmation of the enduring relevance of traditional institutions. The enduring relevance of traditional institutions in governance, peace building, and grassroots community development. He urged the monarchs to uphold integrity, fairness, and service to their people, stressing that their reigns should be characterized by peace, inclusiveness, and support for government programs aimed at improving citizens' welfare in their domains. According to him, the state government holds traditional rulers in high esteem because of their roles as custodians of culture, promoters of unity, and partners in progress. The deputy governor added that the synergy between government and traditional rulers remain vital in addressing security challenges, promoting unity, and accelerating grassroots development. Earlier, the State Commissioner for Local Government and Chieftaincy Matters, Ọ̀túnba Adémọ́lá Òjó, described the event as historic and culturally significant, saying it represented not just the installation of royal fathers, but reaffirmation for Ọ̀yọ́'s rich heritage and enduring traditions.
He said, the Yoruba traditional institution, one of the oldest and most revered in Africa, remains central to governance, culture, and unity in Oyo land. The beaded crown, he noted, is a sacred symbol of authority, service, and divine responsibility, and those who wear it are called to lead with integrity, courage, and compassion. Ojo commended Governor Makinde for approving and sponsoring the program, adding that the coronation of 14 Obas at once symbolized unity, continuity, and renewal within Oyo land. Within Oyo land. Ìlú tó lọ́ba kan tẹ́lẹ̀ tí wàá lọ́ba mẹ́ẹ̀ẹ́dógún. Ọlọ́run yóò bá wa ṣe láṣeyè. Mr. Adetoye, God bless you, sir. Reaffirmed government's commitment to strengthening collaboration with traditional rulers for conflict resolution, cultural preservation, and community mobilization. The newly elevated monarchs included the Alagoo of Agoland, Alagoo of Agoland, Oba David Oyediran, the Baba Yaji of Oyo, Oba Fanjamukaila, the Alajagba of Oyo, Oba Samuel Oduride, the Ọ̀nà Ìsókun of Oyo, Oba Isiaka Tela títí lóye. Bọ́yọ̀ bá rí mi wọ́n mọ̀ kùn mí lóko. Ìlú tó lọ́ba kan ó ti wá lọ́ba mẹ́ẹ̀ẹ́dógún láàrin ìṣẹ́jú àyá. ẹni tí ń jà sálága àgbìmọ̀ lọ́ba. Yé orí ìyá mi o, Ṣèyí Mákindé ọgbọ́n pọ̀, ó yá bá kírètì àwọn ọba ẹ̀rẹ̀ ìjàlága àgbìmọ̀. Ẹ mọ̀ kó wá láwà bá wà ń bàdàn mọ́ ẹ̀rẹ̀ ìjàlága àgbìmọ̀ yín. ẹ̀rẹ̀ ìjàlága àgbìmọ̀ yín kẹ́ mọ́ jẹ́ permanent chairman yín bẹ̀. Ẹ jẹ́ kí n farabalẹ̀ kan tí mò ń ka jàre, ẹ̀yin gan lè pààyàn lẹ́rìn. Ẹ̀yin olólùfẹ́ mi gan lè pààyàn lẹ́rìn jàre. Kí ló ṣẹlẹ̀ gan náà? Ẹ jẹ́ nǹkan tí mo fẹ́ ka jàre. Di Alájàgbà of Ọ̀yọ́, Ọba Samuel Odúrìndé, di Ọ̀nà Ìsókun of Ọ̀yọ́, Ọba Isiaka Tẹ̀là Títílóyè, di Onímìlékè of Ìmìlékè Ọ̀yọ́, Ọba Fákáyọ̀dé Alówólé. God bless you, sir. Kí lórúkọ ẹni? Mr. Michael Ọládẹ̀jọ mi ò ní wáyé tí sir. God bless you, sir. Ọba Fákáyọ̀dé Alówólé, di Onígbunduku of Gbunduku Ọ̀yọ́, Ọba Sàláwù Oyèníran, di Olóòdù of Òjòǹgbòdú, Ọba Ọláníyì Adégbòyè, and the Alápàrà of Àpàrà, Ọba Tìjání Ajéìgbé. Others were the Onídòdè. Ọ̀yọ́ ìrọ̀lẹ́ pa. Ọ̀yá bàǹtàná. No, stand mi wà náà. Bàǹtàná. Ẹnì kò rí tó ilé ìbàjẹ́. ń bo bàǹtàná. Help me tana. So ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa wo, ẹ̀yin náà ni partner in crime mi o. Tọ́yọ̀ bá ti mú mi wọ́n jọ mú wa ní o, kò sí wàhálà o. Àárọ̀ ọmọ kan wọ́n débi pé sọ̀rọ̀ wá stand sí sorry wá stand sí. Okay. Others were the Onídòdè of Ìdòdè land,
Ọba Oyeleke Yusuf the Iba Samu of Oyo Empire. Eléyìí ló caught attention mi. Iba Samu ìkànnì àwọn Ọ̀yọ́mèsì. Bàbá ti gbé Oyo Empire lọ. Bàbá ti jogún empire ntí wọn. Ó sí yẹn. Ó yá tàn kejì. Bàbá ti gbé empire lọ ntí wọn. Pẹ̀lú ògo Ọlọ́run. So, Iba Samu of Oyo Empire. Ọba Lamidi Jimoh di Alagoo Ọjà of Agọ́ọ̀jà land. Àwọn wọn nílẹ̀ wọn, land ilé wa ń bí tọ̀dọ̀ wọn. Ọba Ganiu Busari di Agbakin of Ọ̀yọ́. Ọba Asimiyu Jimoh di Alákèétàn of Akéétàn. Ọba Jimoh Oyeleye di Elépe of Ìṣẹ̀kẹ̀. Ọba Abel Oyekan. Major highlights of the ceremony was the official presentation of instrument of office comprising the staff and certificates, as well as the formal crowning of the monarchs. Present at the event were the Olubadan of Ibadan land, represented by the Ashipa Olubadan, Oba Hamidu Ajibade, former Speaker of Oyo State House of Assembly, Senator Mansurat Sumanu, members of 10th Oyo House of Assembly from Oyo Zone, top government functionaries, and political leaders. It will be recalled that the Alaafin of Oyo, Oba Hakeem Owoade, had approached the Supreme Court seeking an order to restrain the Oyo State government from elevating and crowning the high chiefs in his kingdom. Ọ̀sán tí ó stop eléyìn àwọn ẹni ẹlẹ́ni ti jẹ́ wọ́n ti jẹ́ gbé. Àjẹgbé ni gún jẹbọ, àjẹgbé mi ń kàlùkàlù. Àjẹgbé làkàlà jòkú. Ẹni tí ó dá padà ò tún sí mọ́. Ok, mo wá ní màá ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá Àgọ́ọ̀jà. Mo dọ́gbọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Torí pé mi tí mo lọ àfẹ́ẹ̀rí mo lò lọ. Inú àfẹ́ẹ̀rí mo ti rìkọ́ọ̀dù gbogbo tí mo rìkọ́ọ̀dù. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá. Adúpẹ́ fọ́lọ́run. Ọpẹ́ wa ò níye lọ́dọ̀ Ọlọ́run. Kò tí ò bá sí Ọlọ́run, tí bá ṣàtìlẹ́yìn Ọlọ́run, ọjọ́ ìní lè mọ́ wáyé. Nígbà tá a kí Ọlọ́run tán, a wá kí ọlọ́lá wa, ẹnjìníà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé lóde Ìbàdàn. A kí wọn, kọ́lọ́run tún bá wa kí wọn. A kí igbákejì wọn náà, a kí spíkà náà bẹ́ẹ̀, àti gbogbo àwọn kọmíṣánná pàtàkì lọ commissioner for local government and chieftaincy affairs, àti gbogbo àwọn tó jọ ń darí ministry wọn. A kí ìyá wa ìyá àlùbáríkà Alájà Mọ̀nsúrà Sùnmọ́nù. Ní tí ń mí èyí tí ò mí nínú nǹkan wọn, Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan, wọn ò ní jábọ́. Wọ́n gbèrò nǹkan tó nǹkan rere fún gbogbo ìlú Ọ̀yọ́ lápapọ̀ ni, Àgọ́ọ̀jà nìkan kọ́. Ọlọ́run ò ní palẹ̀ wọn láàyè, kò ní pa àwọn náà láàyè. Kí gbogbo àwọn olóṣèlú pátá, kí àwọn alága kánsù wa mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn administrator LCDs, gbogbo wọn pátá la kí. Èyí dùn ó sì lọ bọ́lọ́run ti kọ̀wé ẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lọ́yọ̀ state pátá òun ló péjú sí ìlú Ọ̀yọ́ lẹ́nu ní Olivet Baptist High School. Nígbà tí ẹni tó jẹ́ deputy governor wá sojú fún olórí burúkú mọ́ mi ẹ.
àti gbogbo àwọn commissioners àtàwọn lọ́balọ́ba tó wá represent council of obas ìjókòó gbogbo lọ́balọ́ba láti òkè ògùn ní láti Ìbàdàn ní láti Ìrúwà across Ọ̀yọ́ state gbogbo wọn ni wọ́n péjú tí wọ́n wá yẹ wá sí kò sí gbogbo ètò náà dẹ̀ lọ nírọ̀wọ́rọsẹ̀ wọ́n gbé adélé gbogbo àwọn tí àgbéga dé bá wọ́n gbé adélé wọn lórí wọ́n gbé adélé bàbá wa kábíyèsí Abdulgani Ajíbóyè Búsàrí Alágọ̀ ọjà wọ́n gbé adélé àwọn lórí léyìí tí ń sáàmì oore tó ti bọ́ sọnù agbára àṣẹ tó ti bọ́ sọnù lọ́wọ́ àwọn baba ńlá wa láti bí ìgbà ọdún sẹ́yìn Ọlọ́run ṣe ní ọjọ́ revolution ó dá ipò lọ sí òní ìwà padà so inú gbogbo àwọn aráàlú ń dùn inú ìdùnnú ni gbogbo àwọn aráàlú àgọ́ ọjà àti gbogbo àwọn aláhoro pátá àti gbogbo Ọ̀yọ́mèsì inú ìdùnnú ni wọ́n wà lásìkò yìí látara revolution tó wáyé pé adúpẹ́ abọ́ kúrò lóko ẹrú ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́ ká sá máa dúpẹ́ ni because tá a bá ní ká wo dídùn ìfọ̀n á ọ̀rọ̀ adégungun tá a bá ní ká sọ̀rọ̀ ìdùnnú a mọ́ ń gbà mí àsìkò tí èèyàn bá ń dùn wọ́n ní kéèyàn ó rọra sọ̀rọ̀ kéèyàn mọ́ bá a sì wí ìgbà míì tí èèyàn bá dẹ̀ tún bàjẹ́ náà kéèyàn rọra sọ̀rọ̀ kéèyàn mọ́ bá a tún sì wí ní ìdàkejì kéèyàn mọ́ bá a sì sọ̀rọ̀ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ọ̀yọ́ ló lọ nírọ̀wọ́rọsẹ̀ pàtàkì jùlọ ìlú àgọ́ ọjà àtọmọdé àtẹlẹ́mọ̀ àtàràlú àti àtọyúnú àtàsẹ́ẹ̀dí gbogbo wọn ni wọ́n dùnnú inú dùnnú ipò dùnnú ni gbogbo wa wà báyìí pé agbòmìnira abọ́kù lóko ẹrú so ìyẹn ni bó ṣe lọ ní ìlú Ọ̀yọ́ lẹ́nu a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó tì wá lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tí ọpẹ́ tọ́ sí akíwìpẹ́ ní tí kíkí tọ́ sí kọ́lọ́hún lọ́jọ́ ìní kó bá wa kí gbogbo wọn àti gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re náà tí a mọ̀ rí tí a rí rí gbogbo yín náà la kí lọ́yún even lórí social media gbogbo ìròyìn tá à ń rí ìròyìn ìdùnnú ni àtẹlómìn tá àti ìgbúrò rí tá a mọ̀ rí wọ́n sì ṣùgbàkẹ́ wa Ọlọ́run ó ṣùgbàkẹ́ wọn Ọlọ́run ó sọ̀pọ́tì gbogbo wọn náà so bí gbogbo ẹ̀ ṣe lọ ní ìyẹn ni pé tẹ́ṣà in short gbogbo ẹ̀ ṣe lọ lẹ́nu nìyẹn kò síjà kò síta kò sí casualty kan bí ti wùlé ó mọ nítorí òfin ní tádé yẹ gbogbo wa òkè màládé kò sí gómi kò sí òtẹ̀mí àlàáfíà ni gbogbo wa wà àdúpẹ́ fọlọ́. ok brother mi ti sọ̀rọ̀ now ṣe é rí ẹ̀yin olólùfẹ́ mi ẹ má kó bá mi o gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè ọ̀rẹ́ mi ọ̀wà làlá Amẹ́ríkà ọkọ làlá Amẹ́ríkà o ọ̀rẹ́ mi ni ọkọ làlá Amẹ́ríkà o yọ̀rẹ́ mi ni ọkọ làlá Amẹ́ríkà o kò ní pẹ́ sọ̀rọ̀ o yóò wù mí láti gbóhùn lẹ́nu àwọn èèyàn bíi mélòó kan Ọ̀kọ́lá ti di méjì Ọ̀kọ́lá tí ń ṣe tíátà ká má dáa kọ Ọ̀kọ́lá security l'Amẹ́ríkà ó di méjì ògbóni òǹpìtàn yóò wà láti gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà bóyá yóò tún búṣe yìí Mákindé pé Alágọ̀ Ìjábọ̀ lẹ́lẹ́ lọ ẹlívéètì kọ́ yẹ kẹ́ ẹ jẹ́ kó wà nípò baálẹ̀ títí ayé ni so yóò wù wá láti gbọ́rọ̀ lẹ́nu wọn because tí ìṣù bá ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ káàárọ̀ òjíire as a commenter as a commentator as ẹlẹ́nu yíyọ̀ gbọ̀lọ̀ bíi ilá kò sí ní tó burú báwa náà bá dá sí ti ń lọ tí kì í bá ṣe pé ọlọ́wọ́ kan àbòsí nínú now àwọn tí wọ́n gbadé ìpín mẹ́ta ló bọ́ sí ìpín àkọ́kọ́ ni Alágọ̀ Ọ̀já tó dáńfó gedegbe ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n ń pè ní aláhoro
ìpín ẹlẹ́ẹ̀kẹta ń làwọn Ọ̀yọ́mèsì. ìpín ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ tọ̀yọ́mèsì ń méjì péré làwọn Sàmù àti Àgbákin. Àgbákin nìkan ni ọ̀rá àyè wá ṣùgbọ́n wọ́n fadé wọn lẹ̀dẹ̀ wọ́n tó náà ti kà wọ́n máwọn tí wọ́n gbadé wọ́n sá ti agree báwọn fẹ́ gbadé òjòjò ní ṣògùn tààrà ògùn ò le. ó túmọ̀ sí pé bàbá náà ti dọba látòní lọ ìrandíran wọn ti dìran tí jọba but unfortunately inú Ọ̀yọ́ ni gbogbo wọn jọba sí inú Ọ̀yọ́ ni gbogbo wọn dé adé sí. tí Yorùbá bá ń sọ wípé bógún bá jẹ lọ ọgbọ̀n jẹbọ̀ bẹ́ẹ̀ bá ń wẹ́ni tọ́jẹ mọ́mì yín lówó lọ ẹ tètè sẹ́rí padà ń tòsí kẹ́ ẹ má bàa pàdé ẹni tí bàbá yín jẹ lówó. kété tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ńlá ti sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé Ọ̀yọ́ àti Aláàfin kì í ṣe ti gbéraga awúsakún torí pé kò sí tó lè ṣègbè lẹ́yìn wọn ò ní àwọn gangan ọ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yìn àwọn fẹ́ wọn mọ̀ wípé òpó ibi táwọn dúró lé lórí jẹjẹrẹ ti jẹ díẹ̀ ó ti jẹ tán ṣùgbọ́n torí pé èèyàn kankan ò fara ti ní ọ̀jẹ̀ ó ṣubú àwọn sì ń fọkàn sí bọ́n ṣe ń wò lọ́ọ̀kan tójú rẹ̀ dán mọ́ránmọ́rán wọ́n rò pé stand wọ́n mọ̀ pé kò stand mọ́ wọ́n mọ̀ pé jẹjẹrẹ ti jẹ́ òfegè ní dúró tó dúró tẹ́ bá fìkà lásán tí yóò ṣubú àwa fìkà lásán tí ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá la wá fi tì í ẹ wá dúró bí ó ṣe túbú ìkọjá ààyè orun orí kẹ̀kẹ́ ní kí ẹnikẹ́ni àbí ọba kọba kọkọjú ìjà sọ́ọ̀ ni elúkélú kan kì í tọ́ ni gbáyékété kan tó rin gbáyékìtì tẹ́fọ̀n elúkélú kan kì í tọ́ ni okùnkókùn kan kì í tó kó àgbàlé wọ́n dánwò náà wọ́n kẹran ṣé bí Yorùbá ní ọkà pa bàbá òjò lápẹ̀gbọ́n ṣèbé àtàbìrù sóró ńlọ́rán ya lọ sọ́run asante ọmọ tó ń dẹsà ejò sí ọ̀bá tàn ni bí ọ̀bá bá tàn sí kò bá rọba. kẹ́ ẹ tó sọ̀rọ̀ nípa empire ẹ kọ́kọ́ mú value empire fún gbogbo ìran káàrọ̀ òjíire jáde fún wa àǹfààní tí empire yín ṣe fún wa ẹ kọ́kọ́ produce ẹ kọ́kọ́ provide ẹ̀ ìgbà náà lẹ tó lè proud of empire n tó bá ṣèlú lóore ilé yẹn máa ń fi yangàn kì í ṣe ń tọ́ pàlú lẹ́kọ́ kì í ṣe ń tọ́ bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ àwọn èèyàn wá ń sọ wípé ṣé kìí ṣe pè ní ń jọ̀yọ́ ṣé ìṣègùn ní ń ṣe lórí wọn ègbó àwọn tẹ́ ẹ tà lẹ́rú táwọn èèbó sọ tán sọ sínú omi láti inú ọkọ̀ ojú omi ńgbà tẹ́rù pọ̀ jù nínú ọkọ̀ tọkọ̀ fẹ́ rì ń wá ògbé kí la lè ṣe ẹjẹ́ á dí èrò tí ń bẹnu ọkọ̀ ikú àwọn baba ńlá baba wa àwọn ìyá ńlá ìyá wa ni wọ́n wá bẹ̀rẹ̀ sí tì wọ́n sómi aboyún bẹnu wọn tó bòdò lọ sáwọn yìí ó súre èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ kò sépè tí í já ó ti lọ òkúta ẹ̀sìn ẹsẹ̀ rẹ̀ wá yọ ọ́ta síbẹ̀yìn ilẹ̀ mọ̀ wọn ara yín tó yẹ kẹ́ ẹ máa jẹ kẹ́ ẹ máa fi iṣu kan yọ̀ kẹ́ ẹ máa fi iṣu képo kẹ́ ẹ máa fòkèlè rún bẹ̀ kẹ́ ẹ máa fòróró jẹ́sú jẹ́jẹ́ yín ìgbéraga sì báyé yín jẹ́ ìgbéraga sì jẹ́ kẹ́ ẹ tán lójú ayé ntọ́ bá mú ìlú kan tí gbogbo ìlú fi kọjú ìjà sí ó yẹ kẹ́ rúlé ayé ọba yín tó bá jẹ́mi lẹ́yìn ni ó yẹ kẹ́ ẹ panu mọ́ forever kẹ́ ẹ mọ́ sọ nǹkan kan mọ́ kẹ́ ẹ mọ́ wá wọ̀nà tẹ́ ẹ fi lè dìde padà kúrò nínú gbogbo tó dé báyìí yìí mélòó lẹ fẹ́ yanjú ń bẹ̀ ọba kan lẹ̀ ń jà fún Sàmù àti Àgbákin nìkan lẹ̀ ń fọkàn sí because àwọn mẹ́ta tẹ́ ẹ fọkàn sí nìyẹn Alagoo ọ̀já Ìbà Sàmù àti Àgbákin ńlẹ̀ ń fọkàn sí ńlẹ̀ ń sọ pé ẹgbẹ́ wọn lọ ilé ẹjọ́ kán mọ̀ fi wọn jọba kán mọ̀ elevate wọn kán mọ̀ recognize wọn wọn ò recognize wọn nìkan o wọ́n crown wọn gbogbo wọn ti gbádé lọlé mo mọ̀ pé nínú ilé ìkọ̀ọ̀kan ní ìsìn àwọn tí ń ṣe fàájì ń bẹ́ ń ta òye yé mi gbogbo òdílé wọn wà nù fàájì ní ìsìn kò tí ì ṣe tó máa sùn nù fámìlì gbogbo wọn Kennedy gọ́vnọ̀ Ṣèyí Mákindé ló sponsor gbogbo ìnáwó
ìnáwó kékeré wọn ná, ìnáwó tí wọ́n kàn tó ná lé náà ní ti fàájì. Ẹjá pẹran káyé sásún, ẹjá máa ṣe fàájì, ẹ máa mú, ẹ máa jẹ, ẹ máa mú, wọ́n máa ṣe, wọ́n máa sọ ńbẹ̀ lódìdí ọ̀sẹ̀ yìí délẹ̀. Àwọn èèyàn máa kí wọn kú oríire. Gbọ́ Ọlọ́run, jẹ́ káwọn èèyàn kí mi kú oríire. Má jẹ́ jasini wáyé, má jẹ́ yakó bàtà. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ìgbéga mi ò fi dé Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí àrọmọdọ́mọ mi ò fi bọ́nu po ọlá, gbọ́ Ọlọ́run, jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn bàbá yìí, wọ́n fìtàn balẹ̀ nínú ìlú wọn, wọ́n fìtàn balẹ̀ nínú ẹbí wọn, wọ́n rescue ẹbí wọn kúrò nínú ègún àtọdúnmọdún, ègún àtosùmọsù. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí ó ṣẹlẹ̀ nínú gbogbo yín pátápátá, tí ó ṣẹlẹ̀ nínú ayé gbogbo yín pátápátá, tí ẹ̀tọ́ yín tí ó fi tẹ̀ yín lọ́wọ́ yóò ṣẹlẹ̀ o. Eléyìí tí gbogbo òkó lọ yóò fi padà yóò ṣẹlẹ̀. Ire yín nílà oòrùn, ire yín níwọ̀ oòrùn, ire yín ní àríwá, ire yín gúúsù yóò wá ń rí lágbára Ọlọ́run. So bí gbogbo nǹkan ṣe lọ lọ́yọ̀ lélẹ́yìí o, gbogbo àwọn olórí wọn kó inú aṣọ tó jíire. Àwọn bàbá yìí wá wúyàn pọ̀ lọ́ba, wọ́n ti tọba tẹ́lẹ̀ kí wọ́n tó gbadé. Wọ́n kó inú aṣọ olówó iyebíye, wọ́n fẹ́ gba ọrùn tó yáàyè sọ́rùn. Àwọn gangan ń dààyàn lọ́rùn, lóòótọ́ wọ́n ti dàgbà, ṣùgbọ́n orí ọ̀fẹ́ tí wọ́n ní, èmi àti ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀sẹ̀sẹ̀ máa bẹ̀bẹ̀ fún, àìsẹ̀ máa bẹ lọ́hùn fún, àìsẹ̀ máa tọrọ ẹni. Now gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń dún màwúrú màwúrú, kí ni bẹ nígbó tí ń dún màwúrú màwúrú màwúrú? Ọ̀wàlà l'Amẹ́ríkà, Ọ̀wàlà onítíátà, kí ni bẹ nígbó tí ń dún màwúrú màwúrú màwúrú? Ọ̀yọ́ Legacy, ìkànnì àgọ̀, ajíṣe bí Ọ̀yọ́, bí ó panijẹ kó panijẹ, bí ó sì panijẹ kó mọ́ panijẹ, kó yé dún màwúrú 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 mọ́ wà mọ́. Bẹ́ẹ̀ sì dún màwúrú màwúrú tó, bẹ́ẹ̀ sì alẹ́ tó. Ṣé Supreme Court ò tí ì dájọ́ ni? Ìjọ náà dájọ́, ǹjẹ́ ò ní gbẹ́jọ́ yín? Ǹjẹ́ ẹ̀ mọ̀ kinní kan? Kò sí ilé ẹjọ́ tí ó rì fáàsì ẹ̀. Wọ́n ti jẹ́ forever nù. Ó tún dọjọ́ mi ọjọ́ rí, kò tún ṣeé ṣe mọ́. Ọ̀yọ́ ti di ọlọ́ba púpọ̀. Àkọ́kọ́ ni pé kì í sọ̀yọ́ nìkan rú ẹ ti ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ ńbàdàn, ó ṣẹlẹ̀ ńlé Ifẹ̀. Gbogbo àwọn ọ̀gbọ́n tí wọ́n ti jọba yìí, kò sí nínú wọn tí ó gbé lẹ̀ mọ́. Ó kan ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ní. Ọ̀gbọ́ àṣà mi ni òkèlè tó bọ́ sẹ́nu abọ́ láàrin wá, ó ti wọgbó àwọ̀rá. Òkèlè tó kó ẹnu abọ́ láàrin wá, ó ti wọgbó àwọ̀rá. Gbùn nísàlẹ̀ ẹkùn lókùn tẹ́ mọ́ gbọ́, ńlá fi pé àjẹgbó àjẹtọ́ ni wọ́n jẹ́. So now Ọ̀yọ́ àti Aláàfin, kí ni ìgbésẹ̀ tó kàn? Ìgbésẹ̀ tó kàn ni pé kẹ́ ẹ má gbégi oró torí ẹ̀yìn ọ̀la. Whatever tẹ́ bá sọ lónìí, whatever tẹ́ bá ṣe lọ́la, a tún ti ń bá yín kọ́ ọ́lẹ̀. Ẹ má ṣe é débi pé gọ́fúnà máa tàbí ìjọba àpapọ̀ wọ́n wá sọ pé kán wálẹ̀ fún níbòmíì, pé kẹ́ ẹ mọ́ ya nini lára pẹ̀lú àwọn èèyàn yẹn. And to God be the glory. Ńgbà tẹ́ ẹ bá ń lọ, ọ̀pọ̀lọpọ̀ nú ọmọ Ọ̀yọ́ ni ò ní tẹ̀lé lọ mọ́, táwọn gangan ò rí àṣejù yín. Tẹ́ bá frustrate àwọn tán, mélòó tiẹ̀ lè fẹ́ kó lọ ilé ẹjọ́ nú wọn? Mélòó? Omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì, bó ti wù kẹ́ mọ̀yàn tó. Oh, God bless you, Mr. Dolstar. God bless you, sir. Ẹ ṣe sticker tẹ́ra fún mi. So like I said, ẹ má gbégi oró nítorí ẹ̀yìn ọ̀la. Omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì. Bó bá jẹ́ nìkan, ó ṣe é pè lẹ́jọ́. Bó bá jẹ́ èèyàn méjì, ó ṣe é pè lẹ́jọ́. Ọba 14 at the same time. To God be the glory. Kò sí lágbólé wọn tí wọn ò lé èèyàn pàtàkì kankan. Lè bá kọjú ìjà sí gbogbo ayé. Níbi tó tún wá burú sí ni pé ẹ̀yìn wọn ni gbogbo wa ó wà. Tọ́rọ àti rí pẹ́yìn ni ọ̀kánjúà ọ̀kánjólè, ìkookò olórí bobo
tí ó yọnu sí n tó kéré tí n tọ́pọ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá jìnnà sí. ẹ gbọ́ tàn kòkò gbogbo ẹranko tí ń bẹ nígbó wọn kóra wọn jọ. wọ́n ní tá a wá rò báyìí ni pé gbogbo àwọn ẹranko tá a mọ̀ ń pa jẹ gbogbo àwọn ẹran tán ń pa ẹranko jẹ ni o ni wọ́n kóra wọn jọ o. ẹ jẹ́ àyàn olóyè láàrin wa, ẹ jẹ́ ká fi ìkòkò sí akápò. gbogbo ẹran tá a bá ti ń pa ọ̀dọ̀ ìkòkò la máa ń dájọ́ sí. ìkòkò ronú díẹ̀ ló bá bú ẹkún wọ́n ní kí ló dé akápò ń bá ní gbogbo ẹran tá a bá ti pa ọ̀dọ̀ yín la máa ń dájọ́ sí. oníkẹ́ mọ́ bá a dárò pé òrí bẹ́ẹ̀ mọ́ ni ọ̀kánjú àwọn olórí burúkú kò yọnu sí tó kéré ń tọ́pọ̀ òsì tó fẹ́ tó. wọ́n ti láwọn ọmọ dẹ́ran pípa jẹ́ jù sọ́dọ̀ ẹ̀ òtún ní torí kán má bàa change mind wọn. ńgbà tálàfin ọgbàdé ṣégbà tó gbadé ó lóhùn ní báwọn tó kù ṣe ni àbí gbígbadé tó gbadé ó fẹ́ jẹ gàba lórí Ìbàdàn ni. ìlú kan ò jẹ gàba lórí ìlú kan mọ́, kálukú ọ̀kọjá dòmẹ́ẹ̀nì ẹ̀ kákọ́ ọmọ lùpọ̀ bọ́ kájọ sí àṣepọ̀. ní pé ìgbìmọ̀ lọ́balọ́ba ẹ̀gbọ́ngbà tí mo sọ lẹ́ẹ̀kan mo ní òní ni World Radio Day káàkiri àgbáyé ni wọ́n ti ń ṣàyájọ́ rédíò. àwa tá a wá jẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣé mo ṣe program lórí rédíò ni n bórí social media mọ́ wà ṣùgbọ́n o sí ń bẹ̀ má béèrè pé bóun náà ṣe pín ẹ tí ò lẹ́gbẹ́ láyé ò lè lẹ́gbẹ́ lọ́run. ẹgbẹ́ tí mò ń bá wọn ṣe lẹ́gbẹ́ iṣẹ́ tí mò ń ṣe. fiban láyé fiban sì wá o kò ní kú o ambrod ni mò ń ṣe nísìnyí. wọ́n bá jẹ́gbẹ́ tíátà àti ṣe NTP à ń ṣe tampan báyìí ẹgbẹ́ iṣẹ́ lèmi mọ́ báyàn ṣe. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbé kalẹ̀ fẹ́yìn ọba ẹ mọ̀ rojú ara yín ẹ mọ̀ dára yín mọ̀. nísìn kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá sí lọ́yọ̀ọ́ Aláàfin ti wà isolated. 1 kò fẹ́ lọ sípàdé lọ́balọ́ba tó jẹ́ ti Ọ̀yọ́ state mọ́. 2 ó nìkan kọ́ ní í ṣèjọba Ọ̀yọ́ wọ́n ti pín àkóso ìjọba Ọ̀yọ́ mọ́ lọ́wọ́. Mr. Àsìkòláyé God bless you sir mi ò ní wáyé tí o wọ́n ti pín ìjọba Ọ̀yọ́ mọ́ lọ́wọ́. ọba 14 ọba 15 nínú Ọ̀yọ́ nìkan Aláàfin Alagoo Ọ̀já Ìbàsàmù ní Sàmù of Ọ̀yọ́ Empire. ìyẹn ló dùn mọ́ mi nínú jù. ta ni ó wá gbọ́ Ọ̀yọ́ Empire lọ́wọ́ Ìbàsàmù torí wọ́n mọ̀ pé ìran àwọn ló ní Ọ̀yọ́ bí tẹ́ ń pè lọ́yọ́ Empire. Ọ̀rànmíyàn ò múlẹ̀ wá láti Ilé Ifẹ̀ àṣírí tú. Ọ̀rànmíyàn ò mú kíni wá kò mú ilẹ̀ wá láti Ilé Ifẹ̀. Ogun lọ́jà lọ wọ́n fún ńlẹ̀ ni gbogbo tẹ́ ń pè ibà wọn ò tán mọ́ Ọ̀rànmíyàn wọ́n ìsọmọ Ọ̀rànmíyàn. so olóòka ti gbòòka báyìí owó àwédòfo àkàndá ọ̀rọ̀ awé kòńkò ẹni awé fún ọ̀bàjẹ́ ọgbọ́ mọ̀ pẹ́yìn èèyàn fẹ́ pè mí díẹ̀ ẹ jẹ́ ń gba ìpè díẹ̀ ìpè díẹ̀ +234 915 147 9599 bóyá kí mi kú oríire ni bóyá kí mi kú àjàyè bóyá kí mi kú àjàṣẹ́gun bóyá kí mi kú àṣeyọrí ni bóyá sì bú mi ni ọ̀yá tàbí 090 4851 9362 090 4851 9362 tàbí 091 5147 9599. Hello, sir. Yes, sir. On behalf of gbogbo ọmọ kóòtù jíríbí àkí àwọn olóyè tuntun àkí àwọn kábíyèsí tuntun. Àwọn kábíyèsí àwọn ọba tuntun. And on behalf of àwa olólùfẹ́ Awíkóńkó ibi tá a ti ń díjú gbọ́ ara wa yé
gẹ́gẹ́ bí ọmọ kóòtù lójoojúmọ́ àkí àwọn kábíyèsí wa Ọlọ́run á jẹ́ kígbà tí wọ́n du ilẹ̀ Yorùbá o. àṣẹ o. ìlú wọn ní àgọ́ ọjà lọ́hún á dàgbàsókè. àṣẹ. ìdàgbàsókè tó dé wọ́n máa lọ òkè náà sí ni. àṣẹ. ilẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá àánú máa dàgbàsókè. àṣẹ o. ìgbà tí wọ́n á tó kọ́ lára. God bless you sir. mo follow díẹ̀ nu program yẹn from other places bó ṣe lọ àwọn inú wa dẹ̀ dùn. ìfáàdì nǹkan tó dẹ̀ dùn mọ́ mi lójú àná tí mo pè mo gbàgbé àti gbọ́rọ̀ débẹ̀ yẹn because the topic I discussed discuss lánàá yẹn. bẹ́ẹ̀ni. meeting pẹ̀lú brother yín ọmọ ìyá yín Ìgbòho. olóyè Sunday adé wọn. orí ọ̀dọ̀ ta ni Ọlọ́run mo ti kọ́ rí. ok. Ọlọ́run kan gbé program yẹn straight kò sọ̀rọ̀. bẹ́ẹ̀ni olúwa ń bẹ̀. bẹ́ẹ̀ni. àwọn gáàsì ẹ̀sùn inú kámẹ́rà tí wọ́n lè fi kọ́ ní inú mi ti dùn pa lánàá yẹn pé in fact mo fi gbogbo nǹkan bí mo ṣe lẹ̀ mo sáré wálé ní mo ní Awíkókó wa yìí ṣá ó máa mọ the right thing to do and at the right time ó dẹ̀ máa ń bọ́ sásìkò. God bless you baba. àwọn ọjọ́ sáré mo ti rí yín bẹ́ẹ̀ mọ̀ pé dídí lọ kí. olóyè Sunday rẹ bẹ́ẹ̀ni. pé mo sọ lánàá ẹgbẹ́ ìlú kan ìlú the same kind of character àti ìwà lẹ́yìn àti olóyè ìjọ ní. ọ̀rọ̀ ń pẹ́nu yín. bẹ́ẹ̀ni rárá o. ẹ ò dẹ̀ lè fi ọ̀tẹ̀ sínú. ẹ máa sọ jáde kó kúrò nù yín. bẹ́ẹ̀ni. ẹ máa sọ jáde kó ti kúrò nù yín. nǹkan bàbá mo observe àmà sọ tẹnu mi. bẹ́ẹ̀ni. so irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kò possible kí àwọn ayé máa kú sí wọn láàrin. ẹ ṣe tẹ báyìí rántí ìgbáyé brọ́dà wa Gbénga Adébóyè ọ̀rẹ́ tímọ́tímọ́ tí gbogbo ayé mọ̀ mọ́ bàbá ìdánwò wà bá dé. ẹ má dàá kọ o ẹ má dàá kọ o kí náà ṣe. wọ́n fẹ́ dà wọ́n tiẹ̀ dé kó ṣe pé wọ́n fẹ́ dà ní wọn rú bẹ́ẹ̀ni. wọ́n tiẹ̀ dà wọ́n bẹ̀tẹ̀ Ọlọ́run bá wọn parí ọ̀rọ̀ yẹn kó tó di pé Gbénga kú àdéhùn dìde. bẹ́ẹ̀ni. gbogbo sórí ẹ̀ ń gbà yẹn àwa journalist abadi gádà sí Fẹ́mílà ní LTV lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. bá àwọn méjèèjì sọ̀rọ̀ àwọn méjèèjì fún wọn ṣẹ́mọ̀ ọbẹ̀ tó pàtí èkìní rí pé àwọn èèyàn ló kó sá láàrin ìkejì rí pé àwọn èèyàn kó sá wọn láàrin ojú wa bẹ̀ sí ti àwọn tó dájà yẹn lẹ̀ nígbà tó ń tún ráwọn méjèèjì papọ̀ tó ń tún jọ ṣe fàájì wọn. bẹ́ẹ̀ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe ń sá. adúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé. God bless you baba. ìsìn ó lé gọ́vnà tí màá sọ pé ó ń gbé àwọn ìgbésẹ̀ tí àwa lé gọ́vnà ní Ondo State Akérédolú ń gbé. God bless you baba. Akérédolú bá ti rí kan pé àìlè ìtọ́ sí ikọ̀ tó yẹ ká ṣe nílẹ̀ Yorùbá ni ìdọ́sínkẹ̀ is going to do it. kò kí nǹkan tí anybody máa sọ. God bless you baba. ṣe ti Akérédolú ní gbogbo Àmọ̀tẹ́kùn tá a sọ lé ní àbámà ní. God bless you baba. àbámá ní. ẹ já fẹ́ lómi láàyè sá. God bless you. ẹ jẹ́ kí n sáré sọ kínní kan. ok. àwọn dọ́kọ̀ ló kó pé mi mọ rísì tí ó fi jẹ́ pé kò lọ́tọ̀ pé mo máa sọ̀rọ̀ bí òpònú. ṣé gbogbo àwọn bàbá yẹn tó ń dé ládélé ní wọ́n rò pé àtẹ̀ní ni wọ́n ti ń béèrè lọ́wọ́ ìjọba pé àwọn fẹ́ dádé ni. rárá o. ṣé wọ́n rò pé gbogbo àwọn kìnìún yẹn ti wà á lẹ̀ gómìnà Ṣèyí Mákindé kan pa á lẹ̀ ni. bẹ́ẹ̀ni. àwọn pending issues ló ti wà á lẹ̀ ni and the governor just say look báwo la ṣe máa fi gbogbo kìnìún ilẹ̀ kó wọn máa divide all the time. ẹ jẹ́ ká fún àwọn bàbá wọn they are entitled to it anyway. ẹ jẹ́ ká fún wọn ládé kí kókó wọn mí làwọn kọjá pariwo nínú mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò sọ bá kí nínú ibù nǹkan jìgbìnì bí àtàkùn nínú bàbá wa pátápátá olórí adíládé gbogbo kò lè lọ ìwọ̀nba ní àṣẹ tó lè lọ sọ pé òdi ẹ̀fẹ́ cross lọ ọ̀dọ̀ àwọn ọmọ òní Mọdákẹ́kẹ́ lọ padà. bẹ́ẹ̀ni bàbá ẹ jẹ́ fún káfẹ́ lómi láàyè. God bless you bàbá. yóò gba bẹ́ẹ̀ ayé àsìkò táwa yóò fàyè gba gbogbo kinní ẹ̀ mọ̀. bẹ́ẹ̀ni bàbá. ìkọ́ náà Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ tẹ rù sí orí. hello bàbá ẹ jẹ́ káfẹ́ lómi láàyè sir. God bless you sir. hello yes sir. ṣé Awíkókó là ń bá sọ̀rọ̀ sà. bẹ́ẹ̀ ni o. hello.
Hello, mo wà pẹ̀lú yín o, Awíkonko ni o. Program yín lọ lọ́wọ́ láìkẹ́. Bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú yín. Ẹ lè gbọ́ mi bí tẹ́ ti ń gbọ́ mi, orí fóònù lẹ ti lè gbọ́ mi. Orí fóònù mo ń wo TV yín lọ́wọ́ rẹ̀ mo. Tẹ́ bá ti pè mí ẹ lè gbọ́ mi lórí ibi tẹ́ ti ń wò mí yẹn mọ́. Yóò máa delay síra wọn. You can only listen to me here. Ibi báyìí lẹ ti lè gbọ́ mi, lẹ ti lè listen sí mi. Hello. Hello sir, ẹ kálẹ́ bàbá. Ẹ kálẹ́ sà. Ẹ kú ọ̀rọ̀ ìlú o. Àwa rèé o. Àṣeyọrí ẹ kú àṣeyẹ o. Àwa ní sà. Olúwa máa dì yín mọ́ o. Àmín o. Mo kí àwọn bàbá tí wọ́n jẹ oyè lónìí lọ́tún lósì. God bless you. Oyè náà bá wọn kalẹ̀ o. Àmín àṣẹ. Ẹ rí i pé orúkọ tuntun tó yẹ káwọn bàbá yẹn máa jẹ́ nìsín ni Ìgbẹ̀yìn lójú. Ẹ rí i pé ìgbẹ̀yìn àwọn bàbá yẹn dùn. Ìgbẹ̀yìn á dùn bẹ́ẹ̀ ni. Ìgbẹ̀yìn á dùn, ìgbẹ̀yìn wọn dùn gidi ni. Bẹ́ẹ̀ ni. So nísìnyí ṣé mọ̀rúfò ni wá kó àwọn fámílì wa nísìnyí tí wọ́n lọ máa dọ̀bálẹ̀ f'Aláàfin báyìí. Ó fẹ́ dà bẹ́ẹ̀ o. Tòró ní wẹ́n tó fẹ́ máa dọ̀bálẹ̀ f'Aláàfin o. Àbí o. Kó náà máa bọ̀ nílé náà o. Kí gbogbo wọn kan jọ lọ máa dọ̀bálẹ̀ káàkiri ìlú bí aláǹgbá ní báyìí. Kó náà máa bọ̀ nílé. Àwọn bàbá yẹn ní ìṣiṣẹ́ rí pé lẹ́nu wọn nísìnyí omi ẹja nísìnyí ó ń dùn lẹ́nu wọn àsìkò táwọn bàbá yẹn ti dàgbà tán dògbò. Honestly. Ẹ rí i pé omi tó ro ẹja ó dùn lẹ́nu wọn. Bẹ́ẹ̀ ni sà. Ó dẹ̀ ti dé bá wọn ló dé bá orí pa ó dé bálẹ̀ olè lu. Bẹ́ẹ̀ ni. So gbogbo àwọn tí yóò dẹ̀ dé bá táwọn náà máa mú mọ́ra ni o. Bẹ́ẹ̀ ni sà, God bless you baba. Kí máa mú mọ́ra ni o. Yes sir. Ẹ kú àdúró tì. Yes sir. Yes. Hello. Yes sir. Ẹ kú iṣẹ́ sá o. Àwa ní sà. Yẹ mo fẹ́ kọ́mẹ́ǹtì yín ni o. Yes sir, God bless you sir. Nǹkan tẹ́ ń ṣe. God bless you sir. You are a great philosopher. Thank you sir. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ nípa Ọ̀yọ́ àti ọba Aláàfin àti Yorùbá nation gbogbo ẹ̀ ló wá sí ìmúṣẹ. God bless you sir. Ẹni tó yẹ ká máa listen sí ni yín. God bless you sir. Tó sì yẹ ká máa fi yín ṣe àwòkọ́ṣe. Thank you sir. Ọgbọ́n ìmọ̀ àti òye tí Ọlọ́run fún yín Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín o. Àmín o. Ẹ ṣé gan sir. God bless you sir. Ọ̀rọ̀ mi ò jù yẹn lọ. Ẹ ṣé púpọ̀ sir, God bless you sir. Ọlọ́run fún yín lókun àti agbára o. Àmín o, mi ní wáyé tì sir. Dádì mi ti ń pè mí látẹ̀ẹ̀kan. Dádì tẹ́ bá wọlé, okay. Hello. Bá mi ṣe wà dáadáa. Inú mi ń dùn. Ẹja ṣe briefly sir. Brief mi. Yes sir. Mi ò ń pẹ́. Bẹ́ẹ̀ ni sir. Orin kan tá a jogún láti fẹ̀ ni màá fi dánú gbogbo wa dùn. Bá mi jẹ́ ń gbọ́. Àwọn tó jẹ́ Àkókó, Táìdì, Kogi, Iléṣà, Èkìtì àti Pàtó Oǹdó àtàkùrẹ́ wọ́n lè gbọ́ mi dáadáa. Ṣùgbọ́n bá a ṣe ń kọ orin náà ni pé epo ẹ̀la ọ̀nà ìbáláyé ṣayé mọ̀ kó ya ọ̀rá rẹ̀ àgèdè mọ̀ ijó lúmọ̀ kóde epo ọ̀rá epo ẹ̀la ọ̀nà ìbáláyé ṣayé mọ̀ kó ya ọ̀rá rẹ̀ àgèdè mọ̀ ijó ní mọ̀ kóde ìyókù ẹ̀rá Ọ̀yọ́. Ìyókùn o, ẹ̀rá Ọ̀yọ́, ìyókùn o. Ọ̀nà ìbáláyé ṣayé ọkọ̀ ìyá ọ̀la rẹ̀. Bẹ́ẹ̀ ni o, ẹni tí ò báláyé sayé. Ọkọ̀ ìyá ọ̀la rẹ̀ o. Bẹ́ẹ̀ ni, ó dàbọ̀ dádì mi, mi ní wáyé tí ẹ̀ ní dàgbà àyà. Ilé ló ń pè ní fídíò. Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sir. Iṣẹ́ takuntakun o. Thank you sir. Ìtúsílẹ̀ wa o. Thank you sir. Tí ẹ bá bẹ̀rẹ̀ program yìí. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn tó ń pè é.